àwọn tó fẹ́ kí n ṣe. má wulẹ̀ sọ fọ́rọ̀ yìí òbí ọmọ ṣé kò kọ́ máa fọwọ́ school all the time ní máa wà á fà yìí ṣọ́nà náà ò ní jẹun ni. I will not take that because orí pọ̀ sọ́wọ́ school ọmọ ìdí wọn ní kí wọ́n fún wa lọ́wọ́ jẹun ká fi jẹun lé. kí ìgbò wà fún ṣiṣẹ́ gbogbo bí ìkẹrù ní ilé iṣẹ́ títí kò sì tọ́jú àwọn ọmọ yìí kí òun ṣiṣẹ́ ni. dàtí lè ṣiṣẹ́ kan tí wọ́n ní kí wọ́n fún òun máa bọ́ ọmọ ni ṣọ́jà parí ni. okay ìtorí pọ̀ sọ́wọ́ school ọmọ ìdí wọn ní kí wọ́n fún wa lọ́wọ́ jẹ. see I will not take that. kí o fẹ́ parí ọ̀rọ̀. èyí ló pé mo fẹ́ gbé gbogbo nǹkan tó yẹ ní lọ́rùn. èyí kọ́ mi máa ń ṣe wípé lọ́pọ̀ wọn kàwé wọn kàwé. tomorrow it is not in my own case kò sí ní dictionary at all. kò sí bẹ́ẹ̀ see what a man can do ẹ̀kọ́ wá ní tẹ̀lé wọn can do no a man can do it ó lè ṣe ni not in my own case ó ní ò lè ṣe o nígbà tí òun mọ̀ pé ọ̀rẹ́dí àti fún ọmọ lóúnjẹ kí ló ní pé wọ́n ní lóyún mi kí ló ní fi mi lóyún kò jẹ́ kó wọ́n bí lóyún àkójọ kan máa bí ọmọ kọ̀ọ̀kan náà. ṣé àwọn ọ̀rẹ́ pẹ̀lú wọn nìkan máa bọ́. ṣé àwọn ọkùnrin wà nínú ilé yìí kó kàn máa jí kó máa jẹun kó lọ ibiṣẹ́ kó padà kó mọ̀ ní any impact nínú ilé aside from taking care of those things. ọkùnrin ló mẹ́tọ̀ọ́ láti máa sanwó everything pé ìyàwó fẹ́ jẹun ní o ọwọ́ fẹ́ jẹun ní o every down to ọkùnrin ló ní ẹ̀sìn láti máa ṣe gbogbo ẹ̀ kí ọ̀dọ̀ ìwé ní lọ́wọ́ tó lè fi ṣe. kí ọ̀dọ̀ ìwé lọ́wọ́ tó lè fi ṣe wọ́n ní àkáǹtì mọ́ ọ ní àtàwọn ìwé ìwé ẹ máa sọ ẹ̀rù ẹ̀ fi ọpọlọ sọ o nítorí pé mo ìwà ìlú ti wà ilé gidigidi bọ́ mi o. ṣé ní àwọn ìṣòro ṣe a kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àlè tó rí pé ayédáyé ọ̀làjú ó wá ní ojú ìgbè tẹ́lẹ̀ ẹni ìwé gbogbo wa náà lánàá pé èké lélẹ́ fún wọn kúrú náà lẹ́yìn ìgbà sì ń jẹ ọjà aláta nínú ìdílé ó ti wọ ilé ẹgbẹ́ ìsọfúnni ẹ̀tọ́ ọkùnrin ní kókó tẹ́jú ilé ìdíyàwó jẹ ìdáwọn ọmọ jẹ ẹ̀tọ́ ọkùnrin ní obìnrin ló ní ká tọ́jú ilé ṣe àpọ̀lẹ̀ àpọ̀ṣọ́rí iṣẹ́ ìrìn ìrìn òun òṣìṣẹ́ èmi ní kí n jẹ́ pọ̀ àbí ẹ̀yìn